ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ tí wàá dojú ẹ̀ báyìí bàbá Ológundúdú wọ́n ti tú àṣírí àwọn bandit tí wọ́n wá sí ìlú Ọ̀yọ́ láìpẹ́ yìí tí ẹ bá gbàgbé níbi ọ̀sẹ̀ kan sí ọ̀sẹ̀ méjì sẹ́yìn àwọn ajínigbé àwọn ajínipa àwọn bandit wọ́n wọ ìlú Ọ̀yọ́ tí wọ́n jí àwọn èèyàn gbé kó tó di pé àwọn agbófinró orí wọn mú gẹ́gẹ́ bí nǹkan tí bàbá Ológundúdú sọ nínú fọ́nrán yìí wọ́n ní Aláàfin àti ìyàwó wọ́n mọ̀ sí àwọn bandit tó wọ́ sí ìlú Ọ̀yọ́ tí wọ́n wá ń jí àwọn èèyàn gbé wọ́n ní wọ́n mọ̀ sí kódà wọ́n ní Aláàfin gan wọ́n lòun ló máa ń kó àwọn ọmọ wọn lọ sí òkè òkun láti lọ́ọ́ máa ṣe òwò ẹrú wọ́n ní ìdí nìyẹn ẹ̀hún lẹ fi rí wípé tí òyìnbó kan bá kọ ìtàn orúkọ Aláàfin sábà máa ń jẹyọ nínú ìtàn tí wọ́n bá kọ wọ́n ní ìdí tórúkọ wọn fi ń jẹyọ ni wípé Aláàfin ìlú Ọ̀yọ́ wọ́n máa ń kó àwọn ọmọ wọn fúnra wọn wọ́n máa lọ kó fún àwọn òyìnbó láti lọ fi ṣe òwò ẹrú kódà wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀ nínú fọ́nrán yìí fún gbogbo ẹ̀yin tí ẹ ṣe ń darapọ̀ mẹ́tò yìí fúngbà àkọ́kọ́ tí ẹ ò tí ì follow tí ẹ ò tí ì subscribe ẹ dákun ẹ dábọ̀ ẹ bá mi follow ẹ bá mi share ẹ love ẹ bọ ẹ jẹ́ kó wọ̀ gbòòrò ayé lọ ọ̀rọ̀ ó gbẹnu tọ̀hún ẹgbẹ́ nǹkan tí bàbá Ológundúdú sọ nínú fọ́nrán yìí. àǹdí Aláàfin ní lénìí tó bá jẹ́ ẹnìkan tó ní tìjú ni ṣe ló yẹ kó máa dọwọ́ bojú ó ti rí àbùkù ó dẹ̀ ti rí ẹ̀tẹ́ wọ́n ní tí màá rántí ọ̀rọ̀ tí mo fẹ́ fi qualify ibẹ̀ yẹn ó ní wípé nǹkan tó tini lójújo lè lọ kò dìgbà tó bá jalè kójú tó máa tiẹ̀ ẹni fọmọ ẹ̀ lóyún ojú àtì àbí ẹni fàbúrò ìyàwó lóyún ojú àtì irú ọ̀rọ̀ tiẹ̀ yẹn ń sìn báyìí ní tí wọ́n ń jà lè ṣe long story àfẹ́ mi fẹ́ gbà yín lásìkò lórí ọ̀rọ̀ yẹn kéèsì tiẹ̀ yẹn ti bẹ̀rẹ̀ látòrí Ọ̀yọ́ tún jí ìlú kan ní South Carolina Ọ̀yọ́ tún jí náà ń pèlú yẹn òun á rí i pé torí orúkọ yẹn Aláàfin ló yẹ kó máa fi wọ́n joyè Ọọ̀ni ló dẹ̀ fi wọ́n joyè níbẹ̀ láyé Adéyẹmí Alámídì Ọọ̀ni ló fi wọ́n joyè ọmọ ẹlẹ́dẹ̀ gbó yẹn kí lorúkọ ẹ̀ Almaroof òun lòun wá sí eléyìí létí wípé kọ́ wàá dé kó má gbà kọ́ ni wàá máa fi wọ́n jọba pé kó wàá máa fi àwọn èèyàn jọba wọ́n sọ̀yọ̀ ti wà lára orúkọ yẹn ẹ̀yìn lẹ ni wọ́n ibi tó ti ta sí òun náà lórí nìyẹn wípé òótọ́ mà ní ló wá bẹ̀rẹ̀ sí gbégbèsè ni wọ́n fi pe Ọ̀yọ́ tún jí bàbá ọba Ọ̀yọ́ tún jí wá tí ogun tó ṣẹlẹ̀ ńgbà yẹn fi ṣẹlẹ̀ ibi tí ìtàn ti bẹ̀rẹ̀ sí jáde nìyẹn àdẹ̀lẹ̀ blame wọn torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹrú tó wà nílùú òyìnbó lé ní Ọ̀yọ́ ni wọ́n ti kó wọn ohun tó jẹ́ kórúkọ Ọ̀yọ́ Aláàfin máa jáde láti 1930 títí dèní táwọn òyìnbó kankan táwọn Reverend Johnson tí wọ́n ń kọ nǹkan láti máa jẹ́ kó orúkọ Aláàfin wà ńbẹ̀ ju gbogbo ọba Yorùbá lọ ni wípé bàbá tiwọn nìkan lọba tó ń ṣòwò ẹrú láyé nílẹ̀ àwa Yorùbá I say it anywhere Aláàfin Ọ̀yọ́ ó nìkan lọba tó ń ta àwọn ọmọ ẹ̀ tó ń ta àwọn lẹ́rú ibi tó ti popular máwọn òyìnbó nìyẹn àwọn ọmọ bíi méjì mẹ́ta Akínrefọ́n Àjàyí Crowther wọ́n lọ tírèèdì wọn nílùú òyìnbó kán lè máa ṣògùfọ̀ f'Aláàfin ni làwọn ṣe jẹ́ the first set tó kọ́kọ́ kàwé àwọn òyìnbó mú wọn lọ lẹ́rú ìgbà tó lọ skul wọ́n kọ́ wọn ní ìwé orí wọn pé àwọn àjọ padà wá bí òun ló wá ń túmọ̀ fún gbogbo àwọn Ìṣẹ́yìn Ṣakí gbogbo àwọn yẹn àwọn ọmọ wọn tóyìnbó náà tírèèdì báyìí ló ń tẹ̀lé àwọn olówó ẹrú láti ṣàlàyé fún baálé àti baálé ẹbí kankan tó máa kó ọmọ lọ́dọ̀ wọn so tó fà á tí Aláàfin fi jẹ́ pọ́pọ́ àti Alákẹ́ of Ẹ̀gbáland mo sọnù abọ́ mi wọ́n ní wọ́n kàwé lẹ́gbàá àwọn náà mọ̀wé jù àwọn kan náà kàwé lọ́yọ̀ọ́ ohun tó ń ṣe kàwé ni pé àwọn ọmọ wọn tán kó lẹ́rú lọ ìgbà tán bímọ lọ́hùn àwọn ọmọ yẹn wọ́n rán wọn lọ skul wọ́n wá dá wọn padà wálé wọ́n bóyìnbó wálé láti máa túmọ̀ èdè wọn fáwọn bàbá wọn pọ́n fẹ́ rẹ̀ rú èlé ló pè é lásán èló ní ká san ọba oníká wá kó wọn. That is the reason why tó fi jẹ́ pé from there làwọn ẹ̀ ti wá bìlú pé Aláàfin ló lórí ọba so àwọn treaty tó dẹ̀ sáyìn pẹ̀lú àwọn òyìnbó ń gbà treaty lórí àwọn ọmọ ẹ̀ ni nígbà tí ibẹ̀ náà ti ń rí ẹrú o lè gbọ́ nílẹ̀ Yorùbá títí dé Àkókó títí dé Ìjẹ̀ṣà dé Ifẹ̀ dé Èkìtì kò síbi tó ti kó ẹrú ó kó Ọ̀yọ́ mọ́ Bàràpá náà ti kó ẹrú kò sí wọn gbogbo ọba wa ń bí wọn ìṣòwò ẹrú that was what made Aláàfin popular nínú ìwékíwé tí òyìnbó kankan bá kọ ní Kwara State nínú ìlú ẹ̀ òun fúnra rẹ̀ àtolórí ẹ̀ ni wọ́n organize kidnapping gang wọ́n wá kidnap àwọn ọmọ ìlú yẹn. ní ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nípìnlẹ̀ Kwara. tán dẹ̀ wá ń gbowó ẹlòmíín sọ pé bí n pa abúlé níbẹ̀ ẹlòmíín tó bá ti lóyìnbó dá lóun kọ́kọ́ fẹ́ lọ yọjú sí kábíyèsí láàfin kábíyèsí à ń gbọ́ báyìí o báwo lọ̀rọ̀ lù ṣe ń lọ o nǹkan kan má sùn bí o nǹkan kan
ọjọ́ kejì náà bọ̀ wá kidnap ẹ̀ ṣé èèyàn lè ronú sí pé ọba ní tó ṣẹlẹ̀ sálàfin gbà nìyẹn àwọn ọmọ ara ẹ̀ àwọn tó jọba lé lórí àwọn ló ń tà fún òyìnbó so la ṣe ń sọ pé tọ́rọ̀ bá jẹ́ ọ̀rọ̀ Ọ̀yọ́ tó jí ní Carolina I understand ìran yìí tó kó lẹ́rú ni bọ̀tọ̀ Ọọ̀ni ló ń tọ́jú wọn Aláàfin Adéyẹmí wà ń bẹ̀ kò ṣe nǹkan kan lórí ẹ̀ Ọọ̀ni yìí náà ló ń lọ síbẹ̀ Síjú Adé fèèyàn jọba síbẹ̀ ó wàjà Adéyẹmí fèèyàn jọba síbẹ̀ ó tún ti wàjà báyìí ẹ̀ wá fẹ́ ṣẹ̀fẹ̀ take over nígbà táwọn ará ìlú ọ̀hún sọ wípé Ọọ̀ni làwọn mọ̀ níṣẹ̀dá ilẹ̀ Yorùbá so irú ti àwọn ibi tí ọ̀rọ̀ ti wá ń rúgbó bọ̀ nìyẹn tó fi wá di pàǹsọ̀tàn à ń ṣe gbà ń ṣàwò à ń búra wa